láyé kò gbọdọ̀ ṣẹlẹ̀ láyé ẹ má dọ̀wò kò gbọdọ̀ ṣẹlẹ̀ ẹ gbà mí kí ni mo sọ kò gbọdọ̀ ṣẹlẹ̀ ẹ má dọ̀wò ẹ tiẹ̀ má rò ó ilẹ̀ Yorùbá èyí má ti yàtọ̀ síta náà ẹ má lọ rò ó torí tẹ bá rò ó nǹkan tí ẹ ò rí àfihàn yìí ohun tí ẹ ò rò rí tí ẹ ò gbọ́ rí tẹ́ ẹ rí rí a máa fi hàn yín ẹ gbà mí mo fi àsìkò yìí bẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ bá mi share fídíò yìí this is a security alert ó wà very extraordinary important kẹ́ share fídíò yìí kẹ́dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ sí comment section wípé ṣé gbogbo àgbáyé ti rí pé àwa ta sọ pé àbáwọn ẹni ṣe mọ́ ṣé wọ́n ti rí nísìnyí wípé àwọn tá à ń sọ information kan kọ́ mi lára báyìí mo receive intelligent kan ṣé mo kí ló máa ń sọ fún yín mo ní tẹ́ bá ti subscribe to YouTube Masbi TV ẹ jẹ́ kọ́kọ́ yín balẹ̀ ẹ bá mi send fídíò yìí sí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé torí pé kí ni ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ ẹ̀mí ni ẹ lè believe pé nítorí pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn lọ́balọ́ba àwọn religious leader àwọn political leader torí pé gbogbo wọn support àwa ọmọ Yorùbá láti lè kọ̀ndẹ̀mù ṣẹ̀ríà ǹjẹ́ mọ ìgbésẹ̀ tí wọ́n náà Fúlàní ti gbé báyìí ẹ gbà mí ẹ dúró náà ṣé a lè make a decision ní orílẹ̀ wa ni tá bá sọ pé àfẹ́ ṣẹ̀ríà kò ṣe pé àfẹ́ nìyẹn ìwọ dásítì wo làwọn Fúlàní kàbá yìí ni who are those people ẹ lè believe pé information kọ́kọ́ mi lára sí wọ́n ní wọ́n ti ń dúnkokò mọ́ àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n ní wọ́n ti ń dúnkokò mọ́ gbogbo àwọn àgbààgbà tí wọ́n sọ wípé àwọn ò fẹ́ ṣẹ̀ríà kò wá sí yẹn tí gbọ́ kọ́kọ́ o wọ́n ní wọ́n sọ débi wípé afẹ́ akọ̀ ṣẹ̀ríà gbọ́dọ̀ wọlé Yorùbá àìjẹ́ bẹ́ẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tí wọ́n lérò ọmọ Yorùbá èmi fásìkò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ bá wa send àwọn fídíò yìí sáwọn ọba wa ẹni ọba tí Fúlàní tó bá ti ṣe bí olórí burúkú sí kó jẹ́ ká gbọ́ we are going to take a legal action what nonsense kò dẹ̀ ṣe legal action nìkan a máa defend ra wa this time around if any external attack wá a máa defend ra wa nǹkan tí Fúlàní ò rí rí ilẹ̀ Yorùbá máa fi hàn wọ́n ẹ̀yin Fúlàní yìí ẹ jẹ́ kí ó rí yín pé ẹ gbà mí ṣèbẹ́ sọ pé wọ́n là ń pamọ́ yín a sọ pé ẹ fẹ́ fi ṣẹ̀ríà ẹ fẹ́ fi báyé ilẹ̀ Yorùbá jẹ́ ni ẹni rọ́ ni a ní ẹ fẹ́ fi ṣẹ̀ríà kódà gan mo tún gbọ́ formation pé wọ́n ní àwọn tó máa ń ṣe ṣẹ̀ríà ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń ṣe harvest organ harvest àbẹ́ òní wọ́n ṣe máa ń pè tó yẹ pé tó bá wọ́n mẹ́sẹ̀ lẹ́sẹ̀ orí olórí ọwọ́ kí ló fi ń ṣe tó bá bẹ apá èèyàn ṣé máa ń gbé fẹ́ni tó ní kó lọ sí fúnra ẹ̀ ẹ wá ẹ má jà tú nǹkan tí ò dá síta o ẹ má jà tú nǹkan tí ò dá síta a ò fẹ́ ṣẹ̀ríà a fẹ́ lásán yẹn Fúlàní tó bá dẹ̀ bí aláìyá ẹ̀dá kó lọ ṣèkọ́kọ́ fọ́ba Yorùbá kó wá ta sí wa létí pé Fúlàní lọ ṣèkọ́ báyìí nítorí ṣẹ̀ríà ohun tí ẹ ò rí rí a máa fi hàn yín ilẹ̀ Yorùbá ọ ṣépè fẹ́ yìí Fúlàní yìí ṣé ó ní kankan tó dà wá pọ̀ ni ògùn fẹ́fẹ́ jẹ yín wẹ̀ ni ọ́n dì yín ni ẹ̀yin bàbá wa ń tà ń sọ rèé o ń tà ń sọ ní ṣẹ́ tí pé wọ́n mọ tí wọ́n ń ṣe ṣẹ́ tí pé wọ́n mọ tí wọ́n ń ṣe látòrí ọmọdé wọn dórí àgbàlagbà wọn mo sọ fún yín mo ní àwọn kàbá tẹ́ rí
wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn tó ń dà wá láàmú ilẹ̀ Yorùbá. Ẹni rọ́lá ń pa, ẹni akórìíra Fúlàní ni. Àwọn fásìkò yìí sọ fún gbogbo ọba ilẹ̀ Yorùbá, ẹni ọba tí Fúlàní tó bá tún ti dúnkokò mọ́, ẹ jẹ́ ká gbọ́, gbogbo àwa ọmọ Yorùbá a máa sowọ́pọ̀, àjọ rún ènìyàn lẹ́wọ̀n. We are going to take a legal action immediately. Ẹ gbà mí, nǹkan mi wà ní ọ̀rọ̀ ṣẹ̀ríà yìí ni tí wọ́n fi sọ pé allegedly pẹ́yìn kan fi ń dúnkokò mọ́ àwọn ọba, odindi ọba, ọba tí ọba ilẹ̀ Yorùbá ó máa ń ṣẹgbẹ́ Sultan of Sokoto. Ọba ilẹ̀ Yorùbá kò ń ṣẹgbẹ́ Emir of Kano. Gbogbo àwọn emir tí wọ́n wà ní ilẹ̀ Haúsá, they are just ordinary religion leader ni wọ́n. Ẹ máa fọba wé, ẹ máa fi emir wé ọba, ọ́n dì yín ni. Ẹ̀yin bàbá wa, ṣé ẹ̀yin náà ti rí nísìnyí? Ṣé ti rí nǹkan tí à ń sọ fún yín? Ṣé ti rí nǹkan tí à ń sọ fún yín? Ṣebí ara ìyà tá fẹ́ kọ̀ fún yín leléyìí, kẹ́ lè tó àṣẹ pa, kẹ́ lè pàṣẹ kó lè múlẹ̀, kẹ́ lè sọ ohun tó bá wá látọkàn yín. A ti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí gbogbo èèyàn bá dúró tán, wọ́n dúró wámúwámú. A dẹ̀ tún fásìkò yìí sọ fún gbogbo ilẹ̀ Yorùbá pé anybody tó bá tún ti rọ́ba ilẹ̀ Yorùbá fín, he or she will have herself to blame. Torí a máa wá sórí social media, àwa pariwo léwé èèyàn bẹ́ẹ̀. Àwọn ọba wa nílẹ̀ Yorùbá wọn kì í ṣalárìnfín. Our traditional rulers are not meant to be disrespected. Ìwọ tó bá ti lè disrespect Emir Kano, tí o ò lè fún Emir Kano nífọ̀tí, tí o ò lè yàkàyàkà ẹ̀, má wá sọ̀rọ̀ wèrè sáwọn ọba wa mọ́. Gbogbo èyí tí ẹ ti sọ̀sọkúsọ sáwọn ọba wa, àfọyín nìyẹn. Kẹ má dọ̀rú ẹ̀ wò mọ́. Ọba wa pàṣẹ pé àfẹ́ ṣẹ̀ríà. Kábíyèsí ọba Ewì Adó, ọba tó ń gbàdọ̀ báyìí ọmọ ọkọ Yorùbá, wọ́n pàṣẹ páwọn ò fẹ́ nǹkan báyìí ní Èkìtì. Àwọn ọba wa náà tó kù nílẹ̀ Yorùbá, wọ́n yarí páwọn ò fẹ́. Sultan of Sokoto wá fi lẹ́tà ránṣẹ́, àṣà àti ẹ̀ tí rí kankan. Nǹkan tí mo tún gbọ́ láìpẹ́ yìí ni wípé wọ́n ní mì síbẹ̀, wọ́n ní àwọn Fúlàní tí ń lérí. Tá bá dálẹ̀, tá bá tún ṣà, ṣé Fúlàní lè mú wa ni? No, àwọn bàbá wa, àwọn bí wọ́n ṣe máa ń kó ọ̀pá kiri náà leléyìí. Àwọn bàbá ńlá bàbá wọn kò ń ṣàwọn lọ́mọ àkọ́kọ́ kó bọ́n. Àwọn bàbá ńlá bàbá wọn ti kó tí wọ́n rí dúró. Ṣé Fúlàní lè mú wa lẹ̀ Yorùbá ni? Mélòó ni population Fúlàní? Ṣọ́wọ́ 1 million ni? Ṣèbí ọlọ́pàá fún wa? Ìrọ́lọ́pàá. Bàbá wa kan ṣe statistic kan, wọ́n ní báwo ni èèyàn tó wà níbi ọ̀gbẹlẹ̀ tó ṣe máa pọ̀ ju bí tí àwọn èèyàn tó wà ní comfort zone wà, báwo ló máa pọ̀ jù lọ. Ilẹ̀ Haúsá tó jẹ́ wípé tẹ bá rí ilé kan níbí báyìí, ẹ lè drive 3, 4, 5 minutes kẹtù tó rí lè mí. Ìyẹn lọ wá fi ń wé ilẹ̀ Yorùbá, ẹ ní ṣoríire. Ẹ má jẹ́ kínú bí àwọn bàbá wa o. Tínú bá bí àwọn bàbá wa tó bá tú àwọn ọmọ Yorùbá lẹ̀, ẹ ní ṣe bẹ́ẹ̀ mọ́. Torí a máa sìn yín dé ẹnu bodè ìlú yín ká tó padà. Kí lẹ fi ṣeré yìí? Kábíyèsí Elédùmarè, kò mà sí nǹkan tí ojú ò ní rí o. Fúlàní lásán lásán, ordinary Fúlàní tí ò ní ìtumọ̀. Fúlàní tó jẹ́ pé àwọn ló máa ń roko wa, tá fi ń ṣe ẹrú ilẹ̀ Yorùbá. Ẹrú là ń fi wọ́n ṣe. Ẹrú làwọn bàbá ńlá bàbá wa fi wọ́n ṣe. Tó bá kógun wa, tó bá fẹ́ wá jà àwọn bàbá wa lógun,
nígbà táwọn bàbá wa náírà àtijọ́ nígbà tó bá pa wọ́n pàkúpọ̀ wọ́n á tún kó wọn lẹ́rú. Àwọn ló máa roko, àwọn ló máa fẹ́ ṣe lóúnjẹ, ló máa ṣe oríṣiríṣi ẹ̀yin ẹ̀wẹ̀wẹ̀. Ẹ gbà mí o, kó máa ṣe ohun tí ojú òní rí o. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ṣẹ́yìn náà rí ohun tó ń ṣẹlẹ̀. Gbogbo ayé ló ń gbọ́ nǹkan, à ń pariwo nísìnyí wípé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe àwọn ọba ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ àwọn ọba tó ṣe tiwa. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wọ́n, èèrà ò gbọ́dọ̀ rìn wọ́n, èèrà kò gbọ́dọ̀ rìn ọba kankan nílẹ̀ Yorùbá mọ́. Tá bá tún gbọ́ pé àwọn Fúlàní wọ́n lọ pa ọba kan mọ́ palace, àwa ọ̀dọ́ Yorùbá a ò ní take it lightly, a máa take legal action. We are going to take a legal action. Mo dẹ̀ tún fàsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ landlord ní gbogbo ilẹ̀ Yorùbá, ẹ tètè come together, ẹ fọ́ọ̀mù security tó lágbára. Torí àwọn pípù ìtẹ́ ìwò yìí ẹranko ni wọ́n, ayé wọn ò jọ wọ́n lójú. They don't, àti wọn ò value ayé wọn. Ìgbésí ayé ẹranko ló máa ń gbé tó lè kú at any time. Àwa Yorùbá la ní life. Ọmọọba ni wá, ọmọ aládé ni wá, ọmọlúàbí ni wá. Àwa láyé wa nítumọ̀. Ayé àwọn wèrè yóò nítumọ̀ kankan sí wọn. Ká máa sọ pé sẹ́lòmíì. Can you imagine? Torí pé àwọn baba ńlá baba wọn ti kọ́ kalẹ̀ Haúsá, ojú àwọn Haúsá ti wá là nísìnyí. Wọ́n wá ń wá gbogbo ọ̀nà láti rí dájú wípé wọ́n extend agbára wọn yẹn sílẹ̀ Yorùbá, wọ́n á lè fi bá àwọn Haúsá jà. This is one of the things they are planning now. Wọ́n ti conquer about 95% of north làwọn Fúlàní ti conquer. Tẹ́bádẹ́ rántí dáadáa, ẹ rí pé àwọn baba ńlá baba Sultan of Sokoto àwọn ló conquer Sokoto tó fi jẹ́ pé Fúlàní àbí ṣé Sultan sọpọ́ ọmọ Nàìjíríà lòun ni. Ṣé Sultan fẹ́ sọ Sultan of Sokoto ṣó fẹ́ sọ fún wa pé ọmọ Nàìjíríà lòun ni? Fúlàní ni náà. Fúlàní láwọn pípù yìí, they are all Fulanis. They are not part of Nigeria. Nigeria only have 3 major tribes: Yorùbá, Igbo and Hausa. Nígbà táwọn Hausa dẹ̀ ti gọra wọn, wọ́n sọra wọn dẹrú. Àwọn Otumadan Fodio, àwọn ancestors àwọn Fúlàní, wọ́n invade ilẹ̀ Hausa, wọ́n lo gbogbo agbárí, wọ́n gbé ọgbọ́n kalẹ̀, wọ́n gbé gbogbo ẹ̀ kalẹ̀, wọ́n fi gbàlú máwọn onílù lọ́wọ́. Ìdí lára àwọn ìdí tí àwọn olórí burúkú Fúlàní yìí tí wọ́n fi ní kí bàbá Ọbásanjọ́ yọ history kúrò nínú educational syllabus nìyí. Torí ìdí yìí ni ká má bàa mọ̀ tán, ká má bàa mọ̀ wípé àtọ̀húnrìnwá ni Fúlàní. Wọ́n mọ̀ pàṣípò kọ́ máa tójú àwọn èèyàn máa là. Ojú àwọn Haúsá ti wá là báyìí nísìnyí, wọ́n ti wá yarí pé ṣé Fúlàní must go. Pé ìtí Fúlàní ṣe nú ayé àwọn tó agbọ́ pé wọ́n fún wọn ní oṣù mẹ́ta ní about a month ago. Oṣù mẹ́ta yẹn ti fẹ́ pé báyìí nísìn. So wọ́n wá gbogbo ọ̀nà láti hijack ilẹ̀ Yorùbá, láti lè move kíni, láti lè move wá sílẹ̀ Yorùbá. Torí wọ́n mọ̀ pé àwọn Haúsá ò gbádùn. Haúsá eṣinṣin òkọkú ni wọ́n. Tó bá ní kí Fúlàní lọ, tí Fúlàní ò bá lọ, wọ́n kódà ń táwọn Haúsá máa ṣe fún Fúlàní á ju tí Fúlàní ṣe fún Haúsá lọ. Torí àwọn yẹn gan gbọ́ kọ̀ọ̀kan. Ẹ̀sìn náà lọ fi mú wọn ni wọ́n fi káàpù wọn tẹ́lẹ̀. Ojú wọn dẹ̀ ti là. Àwọn Haúsá yẹn ti wá rí pé ẹ̀sìn tí wọ́n gbé wá bá wọn, wọ́n fi ẹ̀sìn yẹn fi kógun jà wọ́n ni. Ẹ lọ sí street of Sokoto, ẹ lọ street of Kano, ẹ lọ street of Maiduguri, ẹ lọ sí street of Adamawa, Yola, ẹ lọ káàkiri, ẹ lọ sí gbogbo street ilẹ̀ Haúsá, ẹ rí àwọn aláàbò ara ló pọ̀ jù. Bambi ala ni wọ́n ń ṣe. They don't have any other job than begging. They are destined to be a beggar. Fulanis change the destiny of the northern of the indigenous
indigenous people of northern of north, they turn all of them to alágbe. Tẹ́ bá wọ street mi báyìí wọ́n lè tó 1000 tí wọ́n máa tò tó ń tọrọ bárà. Torí pé àwọn baba ńlá baba àwọn Haúsá wọ́n gọra wọn, wọ́n gbé ẹ̀sìn wá bá wọn. Bó ṣe gbé ẹ̀sìn wá bá wọn bẹ́ẹ̀ náà ni wọ́n gbé wá fún wa nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ọmọ aládé là wa, ojú tiwa ti là tipẹ́tipẹ́. Ojú wa ti là. Àwọn bàbá wa wọ́n dá ọ̀tún mọ̀, wọ́n dá òsì mọ̀. Tí nǹkan bá ṣẹlẹ̀ níwájú àwọn bàbá wa wọ́n á gbé kalẹ̀, wọ́n á wò pé tó bá lọ báyìí kí la fẹ́ ṣe, 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 tó bá wá báyìí kí la fẹ́ ṣe, tó bá wá dúró báyìí kí la fẹ́ ṣe. Àwọn bàbá wa wọ́n máa ń wá solution bíi 10 sílẹ̀ tí nǹkan ẹ̀kan bá fẹ́ ṣẹlẹ̀. Òun ló dífá tó fi jẹ́ wípé wọ́n fi rí wa kó lẹ́rú. Wọ́n kógun wá, wọ́n ṣoríṣiríṣi gbogbo nǹkan. Bó tiẹ̀ jẹ́ pé àwọn western world ló wà lábẹ́ àwọn Fúlàní. Àwọn western world ṣé Fúlàní ò lọ ní wọn ní ọpọlọ tó gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí, because wọn kì í béèyàn gbé màálù lọ bá gbé. Wọn ní ọpọlọ gbogbo nǹkan tí wọ́n ń ṣe. Àwọn kan ló sá sí wọn lábẹ́, ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí, ẹ sọ báyìí, ẹ sọ báyìí. Yes, ṣé màá ní mi sọ bẹ́ẹ̀ ni? Fúlàní ẹ̀wẹ̀wẹ̀ ẹ wá alẹ̀ máwọn bàbá tiwa. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ọba kankan nílẹ̀ Yorùbá. Tí tẹ́nì tí bá ṣẹlẹ̀ sáwọn ọba nílẹ̀ nígbà. We are going to fight a legal battle. Bẹ́ẹ̀ ni mo sọ. Gbọ́dọ̀ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀. Tí ó bá ń ṣe bẹ́ẹ̀ irú àwọn Fúlàní ìtókù tí ilẹ̀ àfimọ́ ìtókù tí ilẹ̀ àfi ṣúlẹ̀ ní táwọn bàbá wa bá pàṣẹ ilẹ̀ Yorùbá tó ó yẹ ẹ̀yin ọmọ wa ẹ má pa wọn o, ẹ bá wa lé wọn já, ẹ lé gbogbo Fúlàní kúrò ní gbogbo ilẹ̀ Yorùbá. Ṣé Fúlàní ò ní lọ ni? Ìtókù tí ilẹ̀ àfi ṣú tí ilẹ̀ àfi fi mọ́ Fúlàní àfi gbogbo ilẹ̀ Yorùbá sílẹ̀. Ohun tí wọ́n tó lọ pera wọn Fúlàní kẹ̀. Fúlàní mi wà tẹ́ bá gbé gbà tí lásán fún ó lè dákú 7 hours. Wọ́n lẹ́mìí drọ́ọ̀gì lọ máa mú up and down, drọ́ọ̀gì lọ mú náà. After tó bá ti brainwash wọn wọ́n máa fún wọn ní egbògi olóró, wọ́n á mú ojú wọn á ràn, wọ́n á wá dé ṣíṣe òkọ́kú. Àwọn fásitì yìí sọ fún Fúlàní cabals pé à ń retí wọn o. Ẹ mọ̀ pé ibi tẹ́ fi wá sí lánàá ibẹ̀ kọ́ la wà lénìí. Ẹ gbà mí. Ẹ̀yin èèyàn wa kí lẹ rí sọ̀rọ̀ tí mo sọ yìí. Fúlàní dúnkokò máa wọ ọmọ aládé nítorí pa sọ pé àfẹ́ṣẹ́ rí à. Àwa mọ̀ pé terrorism act ni torí ẹ̀ là ṣe nígbà. Àwa mọ̀ pé ẹ fẹ́ sásá bẹ́ẹ̀ láti fi da ìlú rú ni. Àwa dẹ̀ ń fàsìkò yìí pé gbogbo àwọn security parastatals, gbogbo àwọn tí wọ́n gbéṣẹ́, gbogbo àwọn tí Fúlàní fi ṣẹ̀rí àrùn wá sílẹ̀ Yorùbá, ó jẹ́ kẹ́ píìkì gbogbo wọn kọ́ fún wọn lẹ́wọ̀n gbére. Yes, kéèyàn wó ṣùṣù bí wọn bá àlàáfíà tó wà nílẹ̀ Yorùbá. Àwa tá à ń pariwo pé kò sálàáfíà nílẹ̀ Yorùbá, àwa tún sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tẹ́ bá lọ sáwọn bòmíì ẹ lè rí títì. Ṣèbálẹ̀ àtòru nìkan là àwa ò lè rí ilẹ̀ Yorùbá. Ní gbogbo àwọn ilẹ̀ Haúsá yẹn ojúmọ́ báyìí wọ́n á wọnú ilé, wọ́n á kó àwọn ọmọ, wọ́n á dẹ̀ kó wọn lọ, wọ́n á lọ fi wọ́n ṣe ohun tó wù wọ́n. Ẹ wo àwọn ọmọ Chibok girls, ẹ wo bó ṣe bà ayé àwọn ọmọ yẹn jẹ́. Ìkí tó ti bímọ 3 4 ti wà ní àwọn ọmọ yẹn báyìí, wọ́n kó wọn lẹ̀. All these people, all these Fulani cabals, they are working with their fathers. If not, ṣé a fẹ́ sọ pé apá àwọn
tó jẹ́ political leader ní north kò ká àwọn tó ń da north ìwúlò, ó ká wọn ọwọ́ kọwọ́ ni, ọwọ́ ti kan ọwọ́ ni. Gbogbo alágbọ́ nǹkan tí ẹni tó padà jẹ gọ́vnà ṣé Zamfara ní sá, I think Zamfara tó sọ tó ní Mẹ́tawálé tó ròyìn ìtú tí Mẹ́tawálé pa pẹ̀lú àwọn terrorists, bí wọ́n ṣe jọ ń sùn, bí wọ́n ṣe jọ ń jí, bó ṣe wá ń gbowó ní governor house, gbogbo ẹ̀ nìyẹn sọ síta náà, gbogbo ẹ̀ ló sọ síta. Gbogbo bí yẹn ṣe kó ilé-ọ̀sì fún wọn tó ṣe oríṣiríṣi, èmi kọ́ ni mo sọ, ó wà lórí media, it's everywhere. Ẹ̀yin bàbá wa lóòótọ́ a fẹ́ padà sẹ́yìn mọ́ torí pé nísìnyí bá iwájú là ń lọ. Ẹ̀yin bàbá wa ẹ lọ fọkàn yín balẹ̀, tẹ́ni tí ń bá ṣẹlẹ̀ ẹ pariwo síta, ẹ jẹ́ ká gbọ́, a fi wọ́n síbi tó bìlọ́ǹgì sí. Normal kò jẹ́ káwọn ará bíi kọ́ wà bíi tí yóò bàbá wà náà, àpọ̀jù kí Fúlàní máa wà pẹ̀lú wa lọ, honestly. A dẹ̀ tún wò pé Ọlọ́run ló dá gbogbo wa, a wà pẹ̀lú yín, ẹ tún wá ń pa wá, ẹ ń jí wa gbé, ẹ fi tipátipá bá àwọn ìyá wa sùn, ẹ fi tipátipá bá àwọn ẹ̀gbọ́n wa sùn, ẹ fi tipátipá fi bá àwọn èèyàn wa sùn, ẹ ń já okùn ẹ̀mí wọn, ẹ ń dẹ́mi wọn légbodò. Ẹ tún wá lọ́gbọ́n lo scope, ẹ gbéṣẹ́ rí àwà. Ṣé mọ̀ pé tẹ́lẹ̀ nígbà táwọn ọba wa pẹ̀lú àwọn olórí wa kọ̀ọ̀kan tí wọ́n sì wà pẹ̀lú àwọn Fúlàní, kò sí nǹkan tí wọ́n bá gbé wá, káwa ọmọ Yorùbá pariwo jù bẹ́ẹ̀ lọ, wọ́n á rí nǹkan yẹn ṣe. Ẹ ká ṣe gbòòsà mẹ́ta fún àwọn ọba tó dúró tán nílẹ̀ Yorùbá àtàwọn àgbàlagbà tí wọ́n dúró tán, gbòòsà náà kí n tó bọ́ sí ìpele kejì. Kò ń ṣọ́ra àwọn ẹranko yìí ní ìkan ló gbé mi wá síta. Náà kí n tó bọ́ sí ìpele kejì, ọmọ ìbẹ́ má gbàgbé o, mo sọ, mo need studio equipment. Ẹ jọ̀ọ́ ẹ má wo Masbi TV níwọ̀n, ẹ support mi. Ẹnìkan send owó kan sí mi, owó yẹn mi ìmọ̀ bóyá mi lẹ́ni yẹn fún abẹ́ni yẹn fẹ́ fi rán mi séyàn, torí mi tí mẹ́ni àná lówó yẹn wọlé ìrọ̀lẹ́ àná. Owó yẹn kẹ̀dẹ̀ kò ń ṣe owó tí mo kàn lè sọ pé bí mo kàn lè sáré decide pé wọ́n fún mi ni. So ẹ jọ̀ọ́ ẹni tó bá fi owó ránṣẹ́ sí mi, ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ̀yin ni, mo bẹ̀ yín nítorí Ọlọ́run, kí n lè ṣe mọ́ owó tá à ń wá. Normal ó jẹ́ kí n sọ pé ó jẹ́ kí n yọ iye yẹn nínú owó tí à ń wá, ṣùgbọ́n torí pé mi ì mọ̀ bóyá wọ́n fún mi lówó yẹn ni àbọ̀ fẹ́ fi rán mi ní ṣàbí nǹkan kan, mi ì tí ní kà mọ́. Mo sọ fún pé ó kù 6 million tá à ń wá fún studio. Tí ẹni yẹn bá ti wá pè mí, tó bá ti confirm fún mi pé owó yìí o mo fún ẹ kó fi kún owó iṣẹ́ studio ẹni o, àbí 1 million tó kù tó ń wá tó fẹ́ fi relocate, tó fẹ́ fi kúrò bí tó ń gbé, tó fẹ́ lọ síbòmí tó ló fẹ́ lọ, bóyá náà fi kún owó yẹn. Bóyá ẹni fẹ́ fi rán mi iṣẹ́ ni o, bóyá fẹ́ kí fi kún owó iṣẹ́ ni o, bóyá fẹ́ kí fi kún owó ilé mo fẹ́ gbà ni o, mi tí mọ̀. So therefore kí n sọ pé 6 million ni mo ṣe wá fún studio equipment tá a fẹ́ rà níwọ̀nba díẹ̀. Fẹ́yìn tí Ọlọ́run bá bùkún fún, kẹ́lì fún mi super sticker, super chat, kẹ́lì join membership group mi, kẹ́lì lè support mi financially. So bank account GT Bank 02141687040 02141687040 02141687040 GT Bank Williams Olúwatósìn Sàánú lè máa rí lórí ẹ̀. Now ẹ ká sáré bọ́ sí ìpele kejì, ká tó wá bọ́ sí ìpele kejì ẹja sáré dẹ̀ ká polówó ọjà. Olùsàdé ní pẹ̀lú àbáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dábí ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ògbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògògò. Ó bá rí bí ògògò sísẹ́lẹ̀sẹ̀ rẹ̀ ó sẹ̀ ẹ̀yọ̀ ìkọlà lólórí ẹ̀yọ̀. Olóyè Máyégún Adékúnlápó wọ̀lú jìgàjìgà bí ẹkùn akọrabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹ̀jú. Gbogbo ayé bá
bá gbóná lálálá bí iná ìyẹn táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìbìjìbì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ́ olóyè Máyégún Aníkúlápó oṣù òróró sùmàlú lórí ọkiri ojú oorun ogun àgbógbó rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́wọ́ aráyé fi dì ọ́ ogun pèsè láyé fi kẹ́ ìwọ ní tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ̀ kó dìde kò sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì o abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí bórí olóńgbò ní mògùn ìwọ náà rẹ̀ yóò tá rẹ̀ ló kọ́ lọ́lọ́. ẹ káàbọ̀ padà èèyàn wa náà ìpolówó tẹ gbọ́ yìí bàbá yìí ló ń pè ní bàbá Máyégún Adífábẹníwẹ̀jú. bàbá yìí mi ò rí wọn rí ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà irọ́ ò dáa. bóyá o fẹ́ gbàwé ìgbèlú àrùn kórìíra ni ayé fi sí ẹ lára o fẹ́ ṣẹ̀bi àwọn àgbà o fẹ́ tẹfá o fẹ́ fìdí ẹgbẹ́ múlẹ̀ o fẹ́ bọ ẹgbẹ́ òun oògùn tajà awọ́rò afàẹ̀rò iṣẹ́ àánú lóríṣiríṣi ẹ pè bàbá Máyégún o fẹ́ gbàwé ìgbèlú ni whatsoever ẹ pè wọ́n ẹ jẹ́rìí sí pé èrè ni olúwa. bàbá Máyégún gbọ́ tó bá dẹ̀ fẹ́ dira tó fẹ́ di ọmọkùnrin ẹ pè wọ́n kó tó di pé màá tún bẹ̀rẹ̀ again ẹ ká tún sáré dọ̀dọ̀ LAHAOLA bitter tea torí ó wà very important. LAHAOLA bitter tea ẹkùn tí ń pọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀kẹ́ sì jágàlù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlè ní sókè sódò dáadáa. LAHAOLA bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètò tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni LAHAOLA bitter tea yóò bá wọ̀ dáadáa ìṣòro ara yóò ń kọ́ LAHAOLA bitter tea òun ni kẹ́ ẹ gbẹ́múra láti wáyé gbòógì LAHAOLA bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ lọ sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 tàbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bá rárí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kẹjẹgbọ̀n lọ́wọ́ LAHAOLA bitter tea gbèrúra kò rí àtọ̀ ọbẹ̀. LAHAOLA bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ṣe gbòógì bóyá nǹkan ọmọkùnrin yẹn kéré ó wá fẹ́ kó tóbi ju bó ṣe wà ẹ́ lọ naturally tí ò ní any side effect ẹ pè LAHAOLA bitter tea bóyá ẹ fẹ́ pẹ́ lórí ẹ fẹ́ àdùndùn kẹ́ máa pọ́nlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kéèyàn máa gun ìyàwó ẹ̀ kó máa lo 5 minutes 10 minutes kò dáa ẹ pè LAHAOLA bitter tea kó fún yín ní kọ̀ǹfàmù ìbílẹ̀ tó jẹ́ pé àwọn ìyá wa gan wá máa ṣàdúrà fún LAHAOLA bitter tea bóyá o ní kidney problem liver problem arthritis prostate cancer anything ẹ pè LAHAOLA bitter tea they are the best. now ẹ kà bọ́ sí ìpele kejì ẹ má gbàgbé ló sọ fún yín mo ní àwọn ti mi ìmọ̀kan tó ń bá mi fà báyìí kí lè tó ẹ pé ẹni tó bá ti ń sọ òótọ́ báyìí àwa ọmọ Yorùbá a máa ń kó àkíní fẹ́ ṣòótọ́ pẹ̀lú ẹ̀ wọ́n dẹ̀ mú gbogbo WhatsApp number mi bíi mẹ́rin tí mò ń lò wọ́n dẹ̀ rìpọ́ọ̀tù gbogbo ẹ̀ wọ́n dẹ̀ búlọ̀kì ẹyọ kan ṣo ni mo sì rí gbà padà níbẹ̀ tó jẹ́ +229 5774 7970 +229 5774 7970 ẹ dẹ̀ má gbàgbé oṣù ta fẹ́ mú lọ́la ẹ̀ òun la fẹ́ ṣe òkú ìyá bàbá wa Professor Banji Akintoye ẹ̀yin tọ́lọ́ bá bùkún fún tẹ bá fẹ́ rọ̀gbà yí wọn ká ẹ pè mí kí n fún yín ní àbí kí tiẹ̀ pé àkáǹtì nọ́mbà yẹn gan síta tó yẹ wọ́n ti ní mo lè gbé síta so fún ẹ̀yin tẹ bá fẹ́ sọ́pọ́ọ̀tì ìnáwó tẹ bá pọ̀ ti sẹ́ẹ̀lì owó sí wọn mo fọlọ́ọ̀bẹ ẹ sẹ́ẹ̀lì receipt sí mi so that a lè tẹ́ndà ẹ̀ ṣẹ́mọ̀ transparency ó gbọ́dọ̀ wà and ó wà very very important ẹ jọ̀ọ́ òun lélẹ̀ account number tẹ máa sanwó sí títí Ìfẹ́lódùn Àpapọ̀ Yorùbá Enterprises account number ẹ̀ jẹ́ 2460
031881 2460 031881 lẹ́ẹ̀kan sí 246 003 1881. Orúkọ tó máa rí lórí ẹ̀ Ìfẹ́ Lódún Àpapọ̀ Yorùbá lẹ máa rí lórí ẹ̀. Ẹ gbọ́nwọ́ sí kẹ́kẹ́rọ́ gbà yí bàbá wa Professor Banji Akíntóyèká. And fẹ́yìn tí ẹ̀ ń jáde tẹ́ ẹ̀ ń ṣe ẹnu yọkọ̀yọkọ̀ sáwọn àgbààgbà wa ó ti dèwọ̀ fún yín o. Bóyá àwọn àáfàá kan ni ìwọ ìmáàmù kan ni ìwọ kíní kọ̀ọ̀kan bá kan tó bá tún ti jáde tó sọ̀rọ̀ sọ́ba ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan tàbí tó kọ̀ lọ tí ó kọ̀ lọ ṣe bí olórí burúkú, a máa fi ẹ́ síbi tó belong sí, a máa jáde fún ẹ big time, a máa drag ẹ online, nǹkan tó rí a máa fi ìwé online. Tó bá rò pé lè máa fi àwọn ọba ilẹ̀ Yorùbá cash cruise. Mi sọ̀rọ̀ Rashidi Olúwo, mi sọ tiẹ̀. Táwọn náà bá change, tí ọba Olúwo bá change lé ní àdàpọ̀ máwọn bàbá wa padà, ṣùgbọ́n lásìkò yìí wọ́n ń ṣe bàbá wa. So àwọn ọba tó kù nílẹ̀ Yorùbá tó ń ṣe dáadáa pẹ̀lú ilẹ̀ Yorùbá, tí wọ́n kàn bá lọ sọ pé orí ẹ yí tàbí ó fẹ́ sọ pé kíní kan kìí ó ní ṣe bẹ́ẹ̀ mọ́ o, torí ohun tí wọ́n gbọ́n mọ̀ kó ṣẹlẹ̀ sí ẹ àábẹ́ ewu jáde. Oòduà kò ní gbé ọ̀dàlẹ̀ o. Ẹ má gbàgbé, my name is Williams Olúwatósìn, ọmọ Ògúnbíyì, ọmọ Ògún ni wá, Ògúnbíyì. Yes, mo kí gbogbo yín káàkiri àgbáláyé ní gbogbo ibikíbi tẹ́yìn ìyá àti bàbá mi bá ti ń wò mí. Lágbára Ọlọ́run, àlàáfíà tọ́pọ̀lọpọ̀ yín fi ìrìn àjò náà lè máa fi padà. Ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó, tẹ́ wà ní African countries, tẹ́ sí Nàìjíríà, lágbára Ọlọ́run wọn ò ní fi yín tẹ̀lé ọkọ̀ wálé o. Ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó wọn ò ní fi yín tẹ̀lé plane wálé o. Gbogbo ti jẹ́ tọ́lọ́run. Oòduà kò ní gbọ́dọ̀. Kẹ́ má gbàgbé studio donation wá sì ń lọ. Ẹni tí tọ́lọ́run bá fàánú wa sí lójú, kẹ́ support Masbi TV so that a lè ra àgbà àwọn iṣẹ́ díẹ̀díẹ̀ tó kù. And ibi tí mo tún fẹ́ gbà yìí ẹ jẹ́ máa wò mí níwọ̀n. The account number is 02141687040 02141687040. Tèmi ni mo ń sọ, mi sọ̀rọ̀ fẹ́ lójú wọn. God bless you all. Fẹ́yìn tẹ́lẹ̀ tí kọ́ sí comment section pé nọ́mbà mi ò lọ́mọ, lóòótọ́ ni kò lọ́mọ, ètò ń lọ nísìn +229 57 74 79 70 +229 57 74 79 70. Oòduà kò ní gbé ọ̀dàlẹ̀.